àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv má yìí kò tiẹ̀. Olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògèrèǹté àti bàbá àlùbáríkà Awẹ̀bìdànù ní ìlú Ìgbòdú. Lórí ètò lẹ́ni kí la mú wá fún yín, kí la fẹ́ gbéyẹ̀wò, kí la fẹ́ sọ, ṣùgbọ́n ṣáájú ohun gbogbo bàbá wà ń kalẹ̀ ẹ̀jẹ̀ wà ká wọn lẹ́nu. Yèyé Ògè ẹ lòdì ni. a kú lòdì ẹnu ṣí náà làwọn. ṣe tẹlifíṣàn yìí dáa o náà dúpẹ́ kájẹ́pẹ́ ní tí ń ṣiṣẹ́ òkú ni máa múra báyìí yóò tọ́ ara mú tó bọ́ sọlẹ̀ ṣùgbọ́n ṣe alákọ̀wé dáa náà jẹ́ máa dáa sí o kò ní bàjẹ́ àbáṣọ jù bá ń lọ ẹ̀rín lẹ́mọ̀ọ́rín àkókò mọ̀ bí máa ń bí inú ni bí máa ń dùn yìí ẹ̀rín yìí ni. ẹ̀yin ará ilé. wọ́n yìí máa gbowó rẹ̀ rí. ẹ wo Ọlọ́run dààmú wa ni kò já wa náà. Ọlọ́dẹ̀rin wọn yìí ìtọ́rọ̀ Nàìjíríà dídú ilẹ̀ rẹ̀ ni ọlọ́ọ̀jẹ́ kàrẹ́ ni ṣàánú wa nílé òkèèrè wọ́n máa rí gbẹ̀yìn rẹ̀ rí báyìí ẹni tó pa àwọn ará Nàìjíríà. ó ti o mo nídìí owó mo nídìí àánú o má sọ pé tó ní mo rẹ́ rìn. bàbá mi ò kọ́lé o ìyẹn ara lé lẹ́yìn fún mi nílẹ̀. plọ́ọ̀tì mélòó. bí Ọlọ́run bá ṣe darí ẹ̀mí wọn ni. Alọ̀nà bàfó. Bàbá rẹ̀ wò lórí ẹ̀fẹ́sì ni ẹ̀fẹ́sì ọ̀nà bàdá ni ọlọ́pàá orí kíná pàmẹ́. Bàbá tó fáì báyìí àánú ẹ̀ ṣe mí sáwálẹ̀ rẹ̀ wọ́n wà lọ́sọ́nà. Káwa wá sí tòsí ká wá sínú ìlú. Ó sì dábàá. Bẹ́ẹ̀ni ẹ̀yin ará ilé lórí ètò lẹ́ni bàbá nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò lẹ́ni. A ti sọ̀rọ̀ nípa orí ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ nípa àyànmọ́ orí. Kí ló ń jẹ́ àyànmọ́? Báwo ló ṣe papọ̀ mọ́ orí? Yèyé Ògè ọ̀rọ̀ ní o ọ̀rọ̀ tó halẹ̀ nìyẹn o sórí ẹni orí rẹ̀ àyànmọ́ pẹ̀lú orí bíbọ ọmọ ìyá ni wọ́n o. Orí bíbọ ní jẹ́ kí àyànmọ́ ó ṣiṣẹ́. Àyànmọ́ ń bẹ bó ti ń pa orí ní jẹ́ káyànmọ́ ó ṣẹlẹ̀. Ṣó mọ̀ pé téèyàn bá bẹ ẹlẹ́dàá ẹ̀ Ọlọ́run á yan ire mọ́. Nínú àyànmọ́ ni ká bí ọmọ kọ́lọ́njà rẹ̀ ni wẹ̀. Nínú àyànmọ́ ni ká bí ọmọ èkejì ọmọ kí wọ́n má báyé èkejì ọmọ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ alákọ̀wé tí wọ́n bá bí ọmọ ibi ọmọ inú ṣáláńgá ni wọ́n máa jù ú sí. Wọ́n ti bàyàn mọ́ ọmọ jẹ́ àwọn èèyàn á máa kórìíra ẹ̀. Yèyé Ògè ọ̀pọ̀lọpọ̀ ló bàyàn mọ́ èèyàn jẹ́ tó jẹ́ pé bí orí bíbọ èèyàn ti ń pè padà. Kàìnkàìn tí wọ́n fi gbé ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n dà papọ̀ mómi ni wọ́n lọ dànù. Bẹ́ẹ̀ dẹ̀ ni kàìnkàìn tí wọ́n fi gbé ọmọ ó yẹ kí wọ́n bu oyin sí i wọ́n wá wé láṣọ funfun wọ́n bò mọ́lẹ̀ wọ́n ṣe bo ibi ní. Èèyàn mélòó ló mọ bí wọ́n ju kàìnkàìn ń sí? Yèyé Ògè o àyànmọ́ nítorí dá àyànmọ́ rú ó pọ̀ o. Sọ wá rí nínú orí táyànmọ́ èèyàn yẹn bá dàrú èèyàn lè máa ṣe mẹ́gáàdì. Ẹ wo orú ààrẹ wa yìí wọ́n sọ pé ṣùgbọ́n ti ṣe kinní kan rí nílùú òyìnbó. Bọ́tí ń gbọ́ Ọlọ́run gbé àyànmọ́ dé tó sá sọ́tún tó sá sósì orí rẹ̀ padà di ààrẹ. ọ̀rọ̀ ló kọ̀rọ̀ o a sì sọ́sọ àbùkù o
pé bá lẹ́dàá tí wọ́n yẹn náà ṣe dáa kọ́lọ́n jẹ́ kẹ́lẹ́dàá tí gbogbo wa náà ò dáa bẹ́ẹ̀. Èèyàn mélòó ló wà nírìn àjò tó ronú? Èèyàn mélòó ló mọ bí wọ́n ju kàìnkàìn tí wọ́n fi bí i sí? Èèyàn mélòó ló mọ bí wọ́n rí bí ẹ̀ mọ́? Èèyàn mélòó ló ní ẹ bá mi bẹ lẹ́dàá mi kàn sọ fún pé nǹkan báyìí lẹ́lẹ́dàá ẹ̀ jẹ́, nǹkan báyìí lẹ́lẹ́dàá ẹ̀ ó ṣe, nǹkan báyìí lẹ́lẹ́dàá rẹ̀ ó jẹ́. Èèyàn mú obì wọ́n máa fi bẹ lẹ́dàá, obì o kó obì kú o, kó obì àrùn o, kó obì dànù, kó dẹ̀ pa kó dẹ̀ dà, kó dẹ̀ dà wọ́n káwọn èèyàn jẹ dẹ̀ lè dànù. Ẹlẹ́dàá rẹ̀ ó dẹ̀ máa pèsè ire fún. Èèyàn mú orógbó a fi bẹ lẹ́dàá rẹ̀, a dẹ̀ fowó sí, a fomi sí, a gbé fóníbàárà. Èèyàn rà kàrí lépo, a rọra fọ́n ṣúgà díẹ̀ sí, ẹlòmíì iyọ̀ ni, a dẹ̀ fún tẹ́lẹ̀dẹ́ ajẹ́ 6, a gbé fóbìnrin oníbàárà, a fowó sí. Ẹlẹ́dàá ó dẹ̀ sí pọ̀ tí èèyàn ò bá bẹ lẹ́dàá ẹ̀ kò lè jẹ́ èèyàn, tó bá jẹ́ èèyàn kò lè pẹ́ láyé. Òkè ẹni ẹsẹ̀ ń dùn, àyànmọ́ ẹ̀ lè má jẹ́ pé kẹ́sẹ̀ ní ń dùn, kó jẹ́ pé nínú àìbẹ́lẹ́dàá ẹ̀ ni. Ẹni tó ṣe ọkọ fẹ́ ó lè má jẹ́ pé ẹlẹ́dàá rẹ̀ lè fẹ́ ọkọ tó dáa, bọ̀tí àìbẹ́lẹ́dàá yẹn kẹ́lẹ́dàá yẹn kó takò. Òkè ẹni tó ṣe ìyàwó fẹ́, ẹni tó ń wáṣẹ́ tí ò ríṣẹ́, ẹni tí ó lé wá kójọ tí ò rá kójọ, orí là á bẹ́ẹ̀ orí orí o orí o orí mi kò gbè mí o, orí o orí tó gba lára kò gbè mí o, orí tó gba jẹ́rù kò gbè mí o, orí tó gbọ́rọ̀ gún àga kò gbè mí o, orí tó gbọ́ba kò gbè mí o. Orí ní gbèyàn, bọ̀tì èèyàn bẹ orí làyàn máa fi ṣiṣẹ́ fórí. Èèyàn bẹ lẹ́dàá ọmọ ẹni, ọmọ mi ń bẹ ìyá ò bẹ lẹ́dàá fún. A ní pẹ́pẹ́yẹ yóò yẹ ẹyin 8, níjọ́ tẹ́yin pẹ́pẹ́yẹ bá pé 8 yìí yóò gé, ẹranko wà já ìyẹ́lé yóò wá pálè lórí ọmọ ẹ̀, lórí ẹyin. Tó bá tún wá pamọ́ tán, ọmọ tó kọ́kọ́ pa yẹn ni ó tì síwájú, àwọn ìyókù ó wá tẹ̀lé. Èèyàn mélòó ló kọ́ ọmọ ẹ̀ síwájú? Adìyẹ náà jọ. Àṣàṣì ń gbọ́ máa di ẹ̀ kọ́lọ́ má jẹ́ kéèyàn gbọ́ ọmọ tiwa. Àwọn kidnapper tó ń gbọ́ pọ̀lọpọ̀ ọmọ, ìyá mélòó ló pààlè lórí ọmọ ẹ̀? Kí ló fi pààlè lé? Kí ló fi pe ẹlẹ́dàá ẹ̀? Kí ló fi bẹ́ẹ̀? Wọ́n bẹ ìrèké bẹ ẹlẹ́dàá ẹ̀ ni. Wọ́n á nígbà ìrèké bá dùn ni wọ́n máa bẹ o. Níke là á bèrèké, ẹnìké mú ìrèké lódidi, má jẹ́ kí wọ́n bẹ ayé ọmọ mi o. Ẹ̀ẹ́dẹ̀rà á ṣe pé kí ni wọ́n á lọ fún bàrà ó ní bí wọ́n ṣe ṣe. Ẹlẹ́dàá rẹ̀ ó dẹ̀ kọ́ gbà fún yóò dẹ̀ sí. Ọmọ mi ti mú gbó pa àwọn ọ̀bẹ lẹ́dàá ẹ̀. Ọmọ tó ń dún ti lé bìkan bọ́bì kan. Ọmọ tí ó wálé, ọmọ tí ó pòbí, ọmọ tẹ́ ẹ̀bẹ lẹ́dàá fún, òbí wo ló fẹ́ béèrè? Wọ́n á mú ewé, wọ́n á fi bẹ lẹ́dàá èèyàn, wọ́n á míwé àsùnwọ̀n, wọ́n á ní ọmọ mi rí kò sí nílé, ọ̀rẹ́ mi ò sí nílé, àbúrò mi ò sí nílé, ó wà ní àjò. Wọ́n á míwé àsùnwọ̀n, wọ́n á kó nǹkan wọn wọ́n á wá kó adodò lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àbí ìdájí. Wọ́n á ní odò Ifá àárọ̀ dàrú, kígbe ẹ̀sìn lágbájá ayé lágbájá ọmọ lágbájá kó má dàrú mọ́. Àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n orílẹ̀-èdè fi ń labú o. Àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi, àsùnwọ̀n orílẹ̀ mọ́ fi ń lagbó. Àsùnwọ̀n jẹ́ máa sọ́lọ́ àbí ìwúwá ń di gàrámà jẹ lọ́wọ́ ń kọ́ ògùn ni. Nǹkan ògùn mo ń sọ. Máa sọ pé àṣẹ, máa sọ pé àṣẹ. Bàbá ẹ̀kọ́ tí mo kọ́ tèmi. Àní máa sọ pé àṣẹ tí bá ní òwú ni ọmọ wí. Máa ní àṣẹ. Orí wa jó dáa fún wa o. Ọlọ́run jó sùn fún wa o. Ẹlẹ́dàá wa mọ́ gbàbọ̀dé o. Gbogbo ẹni tó ń wù wá, orí yín ò ní gbàbọ̀dé o. Orí ọmọ yín ò ní gbàbọ̀dé o. Ọmọ tó yẹ kó máa mú wálé wọn ò ní sọ dọlọ́tí o. Wọ́n á máa sọ àmukù igbó,
wọn àwọn oníṣẹ́ ibi máa ń pè lórí èèyàn tí wọ́n dáná sun tó jẹ́ pé jọ́ yẹn lọ́mọ yìí ó ti dààmú bú. Wọ́n dẹ̀ máa fi sìgá tí wọ́n bá mu kù tí wọ́n jù ú lẹ̀ wọ́n máa fi pẹlẹ́dà ọmọ tí ò ní mùmùkù mọ́. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ, wọ́n máa sọ aṣọ ilé ọlọ́tí àbáṣọ ilé aṣẹ́wó, wọ́n máa ka nǹkan sí wọn á pè wọ́n á dẹ̀ sọ ọmọdé ọmọ olóṣù. Wọ́n máa sọ aṣọ adé tí wọ́n rí ní títì wọ́n á máa ṣàṣì wọ́n á máa fi sọ ọmọ òdẹ ní sunlé mọ́. Wọ́n á ní ọmọ yìí ọmọ sílé ẹ̀yìn ẹ̀ ṣèṣe ọmọ yóò sunlé ní àbọ̀ ọmọ yóò gbélé. Owó tọ́jú ọmọ lẹ́yìn ọba tọ́jú èèyàn ò lè tọ́jú òun náà. Ó ní pé gbogbo abiyamọ múra sórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ni. Ẹni tó bá fẹ́ ráyè ṣe gan ó múra sórí ọ̀rọ̀ ayé rẹ̀. Wọ́n ní ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé sùúrù ra wá jáde náà. Àràbọ̀ ọdún tó ń bọ̀ lọ. Aláwọ̀ Tọ́lá wa ti múra báyìí. ẹ̀yin ń lọ tọdún yìí ojú tó lé ẹ̀wọ̀n ọdún múra tó ń bọ̀ báyìí láti ọdún tó ń bọ̀ Ọlọ́run Bẹ́ẹ̀ni. èmi ojú tó lé èyí oge mo fẹ́ díẹ̀ yìí náà mẹ́rù lọ ṣùgbọ́n Nàìjíríà ò dí bẹ́ẹ̀. Ọlọ́run ọdún tó ń bọ̀ dákun má jẹ́ ó yẹ̀ o. Ọlọ́run ọdún tó ń bọ̀ má jẹ́ ó yẹ̀ o. Àtòjọ lọ ni o mo sọ fọ́lọ́run jẹ́ ó rí bẹ́ẹ̀ o ká pé 6 o. Aláàánú tó ti ní owó tán tí ó láàánú wa Ọlọ́run gbé dìde. Tọ́lọ́run bá wá láwọn kọ́ Ọlọ́run ó ṣe fáwa náà ní owó láti inú torí tá a bá gbọ́kànlé yẹn téèyàn bá gbọ́kànlé Ọlọ́run ó lè gbọ́kànlé yẹn máa jáyàn kúlẹ̀ ṣùgbọ́n wùwà papọ̀ lọ́dún tó ń bọ̀ tí ń bá wà lára pa ń bẹ Ọlọ́run orí fún yín. Òkè kan wá wà ẹ má jà sọ gbogbo ẹ̀ tán lónìí òjijọ́ mẹ́jọ wàláhùlà. wàlàkùwàtà ìlà bìláyà nílẹ̀ azeem náà lẹ ti gbọ́ Yorùbá ní kàgbóyán ní ewé káàsẹ̀bẹ̀ nínú èpo ẹ̀pẹ̀ ní máa yọ gbogbo ẹ̀yìn abiyamọ wa ṣe ń pariwo tó àwọn abiyẹgbà kan wà wọn tí ẹ̀mí time àwọn abiyamọ máa jayé mi kan ọmọ tó jayé bó bá dẹ̀ jayé díẹ̀ tó ráyé gbé fún ọmọ yẹn ló máa fún ẹ láyé tó máa gbé títí láéláé ìwọ náà má sùn lé tó bá ti lẹ́ni tí ò sáré fún ìwọ náà kó slippers ẹ kó shoe ẹ kó pápọ̀ kó mọ bó ṣe máa sáré láyé ní kò kàn sí bàbá àlùbáríkà àwọn ìbìdànù ìlú Ìgbòdù bíkíbi tí ẹ bá ti ń bọ̀ méṣọ pẹ̀dé Ìkòdú garage ẹ wo mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹ́ ẹ bèrè bàbá àlùbáríkà tàbí ẹ ti rí signboard ìjàmbá dẹ̀ ń bọ̀ náà bóyá láti Ìjẹ̀bú-Òde Ìṣàgámù tó jẹ́ pé Sábó ni ẹ ti máa drop before Ìkòdú garage ẹ drop ń Sábó yín bẹ̀ kẹ́ ẹ wo mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ kẹ́ bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹ́ ẹ bèrè bàbá àlùbáríkà àwọn ìbìdànù tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492 ẹjọ́ ẹ̀jẹ̀ àṣekínni ká mọ̀ kan tí àyàn mú ẹlẹ́dàá wa gbà ká máa fún ká máa bọ́ àwa ń jẹun kóhun náà jẹun kẹ́sẹ̀ wa ṣe kíni kó lè sìn wá débi tí orí wa ń gbé wa lọ ire o ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.